Africa Content TV. Àtìyàwó ìdílé ẹni jáde sẹ́yìn ní ìdára báyìí. Olúwa àti ẹ̀wà ayémára gbọ́dọ̀ ọ̀rẹ́ lẹ́nu àti ṣe kíjẹ́ kíjẹ́. Bá. Just wait. Do the one down again. Wait. There's one video I want to do. Wait. Àmọ́ gbogbo àìkú ti bẹ́ẹ̀ ọ̀dọ́ náà sì lè fi ẹran kí ọmọ ẹni kẹ̀sì. Wọ́n máa fi fọ́ọ̀rọ̀ ránṣẹ́ táwọn tó bí yín. Ọkọ̀ ìyàwó wọ́n ṣe olùyàwó rẹ̀ ní kúlò. Wọ́n máa ń máa bá sí ní wọ́ọ̀lù. Do your tripod. Remove the phone. Let the phone charge. I'll do like 2 times. Don't Don't do it again. Wait. Let the phone charge. Yes, wọ́n sì ti tọ́wọ́ ọ̀lú. Ẹ má sí ẹ fi ìbẹ̀rù ọlọ́run ọba tó ayé. Put it on me. Ìbẹ̀rù ọlọ́run ní tẹ́tù ayé. Ibi tẹ́ fẹ́ wọ̀ yìí, iṣẹ́ ayé fẹ́ wọ̀ yìí. Ó yàtọ̀ sí tẹ́ ń bá bọ̀ o. Put it. Ẹnìkan ọ̀dọ̀ dáhùn àdáyé kọ́sọ̀ sí akọ àtàkùn náà negative àti positive òun náà máa fàdí jáde ìwọ obìnrin olùdásẹ̀ ẹ̀mí ìwọ ọkùnrin olùdásẹ̀ ẹ̀mí àti kẹ́yìn méjèèjì kẹ́ papọ̀ ẹ papọ̀ náà tẹ́ ẹ bá ti wá papọ̀ yìí ẹ wá jọ jẹ́ èyí tí ó wúlò kí papọ̀ yọ jẹ́ èyí tí ó wúlò. Papọ̀ yóò jẹ́ ìpé ọ̀sánfààní fọ́lọ́run fẹ́ sí ìfáàtóbi àti fún gbèsè ayé ẹgbẹ́ yéèkì. Wọ́n jẹ́ kọ́lọ́run gbélé èyí tọ́kàn ọkùnrin ohun jáde, èyí tó obìnrin ohun jáde lọ́jọ́ sọ pé àrùjáde. Ọ̀wọ́ amúnà alànìsáàì. Ó dùn kí lẹ́nu àfóṣe olóró ọkọ̀ ìyàwó. Ọkọ̀ ẹni bá máa tó àkókò ọ̀dà kúkú lẹ̀ fún alákòóta wà yìí. Àríjá ló máa ń bá ní sáàì bíbá àbọ̀dọ́lá láwọn bá lọ́rùn alábàálì. Gbọ́nà tó kéwú, ṣéwọ̀n tí kí ni? Ọlọ́run gbogbo omi tọ́lá ti lórí jáde náà lò hàn. Wọ́n láti kìí nílẹ̀ ní tó ti lórí jáde. Ó gbé iṣẹ́ tẹ̀lé o. Just give me like. Ọlọ́run jẹ́ yìí o. Gbogbo ìjáde bá wa kéé ṣe ní tọ́rọ̀ fún ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́. Nígbà mọ́mi ní. Rìjálù sọ́dọ̀kú máa dúlà àlẹ́. Wàmí ni ó máa kọ̀dọ̀ àbàwú. Wàmí ni ó mọ̀ yẹn dásí. Wọ́n máa bá dà ló dàbùlí dà. Ẹni bọ́jọ́ ọkùn ìgbàlẹ̀ kábúkẹ́ ní pẹ̀lú ìdílé. Iṣẹ́ ìjáàmù. Ọlọ́run wa sọ pé ìjáàmù. Rìjálù tún ìhìn tí a tún wọ́n dàbí ìhùn ní àzírí lẹ́. Ìjọ ìjáàmù àwọn tó wò ní ìhàn ní ìrànmá. Ọmọ ọ̀kan, ìyàwó ọ̀kan, orúkọ stéèjì tó ti dé ìhàn gbogbo kẹ́lẹ́sì lẹ́nu rẹ̀. Látùnì tí yára tún alábẹ́rún náà dìgírí láyì. Yọ́ta ni, ẹ̀fẹ́ ọmọ ni, ìfẹ́ gbogbo tí ẹ̀ ń fẹ́ láyé orí mọ́. Wàyí kọ́ bí sọ láti. Wàyí dà ìzàkáàtì. Yàrá wúlẹ̀ ọmọ látàwọ́ lábùbí kúlù wọlé kúsọ́. Ìyẹn tí òun láwọ̀ aláìmọ̀ àmìlú ẹ̀sì dáhùn bí ìbọ̀dí ni. Wọ́n láwọ̀ yẹn nínú kú máa yọjá òkèlè ìsàn. Rìjáàlì, ọ̀la ní Ìyá àríyálù. ìjọba àkùnmọ̀ àwọn ẹgbẹ́ àwọn ará dáṣẹ̀ ní ilẹ̀ ọ̀fẹ́ wọn sẹ́ni. Wà múná aláìsáàrí. Iṣẹ́ ló fẹ́ wọn ọkọ̀ àmọ́nà àlẹ́nìṣà.
ilé ìwé catholic gbogbo stress èyí rẹ̀ yọ wà lọ́wọ́ sọ fún ọ gbogbo stress ìwọ náà gbogbo stress ọlọ́run tó kọ́ lórí ayà mi. Fasọ́lẹ̀ àtù kọ́ni tààtù ní àbísọ́tù lílígẹ́ ibi bímọ àbísọ́láhù. ọlọ́run sọ̀rọ̀ lórí ayà kan ibi yáyà Al-Qur'an kọ̀ wá fún ọ sọ̀rọ̀ nígbà kó ṣe sọ ìyá rẹ̀ lọ́kọ́ tó dá pọ̀ àlùsá òdìbò sọ wọ́n ti fasọ́lẹ̀ àtù. Fasọ́lẹ̀ àtù. ọ̀pá yìí ni wọ́n gẹ́gẹ́ bí mo sọ ọ́ ìyá àtàwọn obìnrin náà Sọ̀lẹ̀ àtù. àwọn obìnrin rere. Kọ́ni tààtù lílígẹ́ ibi bímọ àbísọ́láhù. obìnrin rere tọ́lọ́ fún wa ń sọ̀rọ̀ yìí. Kọ́ni tààtù. àgbà kan wà fúnra wọn ọkàn ní sọ́ọ̀lì àtù ibi tó ti wá ọwọ́ afẹ́sẹ̀ tẹ̀síìrì sọ́ọ̀lì àtù lọ́wọ́ pé lọ́wọ́ aláwọ̀ ọmọ sẹ̀dáàmì. الذين كفروا اعتدوا يوم اعتدوا كان تحت عبيدين من عبادنا صالحين فكانتاهما فلم عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. ọtún lè sọ̀rọ̀ àtù. وضرب الله مثلا للذين امنوا sọ́ọ̀lì àtù. ọ̀nà ní àwọn obìnrin tẹ̀lé tó tọ́ka sí gómìnir ni wọ́n ìlú ìyàwó fèrè ọ́nà. إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ilẹ̀ ń pọ̀ bábọ̀ wà Mariam. ومريم ابنة عمران التي أحصنت فرجها òun ló ṣe déédéé ìyá àtọ́ ní kóòlù. حافظة للغيب بما حفظ الله. ومريم wà Mariam. ابنة عمران التي ọlọ́run ní máa bó sì máa lè You went to another thing instead of ọwọ́ abẹ́ sọ bó sì máa lè gbé fún ọ. don't worry. فاعزوهن Kọ́kọ́ bẹ̀rẹ̀ láti fi wá àṣàlù. Yàtọ̀ bí a bá ṣe sí báyìí. Báyìí ká bẹ̀rẹ̀, wọ́n ti jẹ́ ká bẹ̀rẹ̀. Omi ẹ̀ ti tèrò ló wá lé ní káwá tún ká ní ọlọ́run ti wá sí i. Òun bá lè lè. واهجروهن في المضاجع. Bó ọba tún wà sí tó tó ìpadà wá sí bí ẹni tí ìṣẹ́lẹ̀ ẹni tí ń bínú ní kékeré mẹ́jọ ṣùgbọ́n máa ń kọjá bẹ́ẹ̀ni sọ́tọ̀ ìṣẹ́lẹ̀ ẹni tí ń bínú. واضربوهن. Ìjọba dára o. Àbí kò mà bá a wí láàbù á nìyí. فإني Ọba àjàfẹ́ ẹgbẹ́ fún mi dá inú ọkọ mi o. Máa wá gbọ́ tọrọ wa mi. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا. Ìjọba ní ìlọ́dọ̀ ọmọ ìyàwó nù. Tọ́wà الطاعة tẹ̀lé aṣọ ọkọ ẹ̀. Ọtí ọlọ́run tẹ̀lé. Kọtí ọlọ́run tẹ̀lé. Kó lè rí ìjẹ. Àfi tọ́ba ṣẹlọ́run nìkan ló kù. Tọ́ba ní ṣẹlọ́run kọ́ máa mutí kọ́ ayé máa fi ta máa kọ́ máa lọ rà á sí fíríjì fún irú tẹ̀lé yìí kọ́. Àmọ́ tọ́wájà gbé ìkọ̀sẹ́ lọ́hùn tẹ́lẹ̀sẹ̀ rẹ̀ torí ọlọ́run ló yẹ ẹ̀mọ́ ẹ̀ pé tí a bá ti tẹ̀lé yé o. ولا تبغوا عليهن سبيلا. Ẹ má padà àlàyé wọn lórí o. إن الله كان عليا كبيرا. Kò sí gbẹ́gbẹ́ kọ́lá wo bí àbíyá wa. Ọ̀rọ̀ tó sọ síwájú ló bí àbíyá wa pé àbíyá ló pa ọba ti di apá. Ìyàwó aláṣẹ lọ ọlọ́run wọn ga jù ọ lọ. عليا كبيرا. Wọ́n ti wọ́n ga tó ìlú ọlọ́run máa rí àbíyá tẹ̀míyà. Wọ́n ga jù ọ lọ. Gbígbà mi tẹ̀míyà ni kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìlú fọ́. Náà ní ìfìràdọ̀. Bọ́dọ̀ ní ṣe wá ní ká pa méjèèjì pọ̀ àtìdílé ọkọ àtìdílé ìyàwó àwọn àgbàlagbà ó sún wọn pọ̀ ní ìsìn. Ọjọ́ tí wọ́n fẹ́ lò kù. Bí wọ́n ṣe lè kó rí wọn ò jọ gbé. Bóun ṣe ẹ̀kọ́ ṣe lè lóun mọ ìyàwó òun tó ó rí ni kì í mọ́. Ọ̀tọ̀ ni rírí, ọ̀tọ̀ ni kéèyàn máa yàn. Bí ìyàwó ṣe lè lóun ọkọ tó ó rí ni
kèémọ́ ní ẹ bá bẹ̀rẹ̀ sí ní gbé pọ̀ ní ìsìnkú wà mọ́ ara wọn. àǹfààní wa sọ pé àyè bá a mọ̀ ọ́. àyè kí wọ́n tó ń sì kọ́ ọ̀kọ̀ bẹ́ẹ̀ni máa. kọ́ bá di pé ń ṣèkì. Fábù àtúwà kàmá. ọ̀fẹ́ kọ́ra wọn yé má àbọ̀fẹ́ dà wọ́n. ọlọ́run fábù àwọn. Fábù àtúwà kàmá mi ní àyè yìí wà kàmá mi ní àyè. ọlọ́run bí ọba ń tẹ̀lé ní sáà ẹnu ẹni tẹ́lẹ̀ ẹ̀ pé kan. tọ́lá lórí ìtọ́ wọn lọ pa yọ̀rọ̀ lọ́dà. ọlọ́run ẹni tẹ́lẹ̀ ẹ̀ bá pé hákàmì. Ní àyè yìí. nínú àwọn ará ilé ọkọ. Wà kàmá mi ní àyè ha. ẹni ẹlẹ́yẹ̀ bá pé nínú ara ilé ìyàwó. ìyòrídà ìsìlá àyùwà fíkì lọ́wọ́ mẹ́yàwó. ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá tún ṣe lóòótọ́ ọlọ́run fi ṣe kó jẹ́. ìnáwó àlìmọ́ ní ìwàlíwá. ọlọ́run mi jọ́ dà. àbí. yọ̀wọ̀ ọ̀la níta tí bọ́ iná yóò fà báńkà sí ìgbéyàwó ẹ̀ méjèèjì yóò fà báńkà sí yóò fà báńkà sí. kò wá ní fi kankan pa yín lójú bẹ́ẹ̀. yóò fún yín lọ́mọ alábàákà láti fi tẹ́lẹ̀ sáyé àtàláfíà àbákọ̀lá nàbí wa àbákọ̀lá àmì ọlọ́run fa àdìwà hamid nàìjíríà aláwìyé ọlọ́run tó ti bọ́ sí léyìí tó kún náà yọ̀ọ́ yọ̀ọ́ jáde ọ̀pá tó ní kẹ́yìn ọ̀yà dáadáa fáwọn tó bí ọlọ́run nípa àwọn náà ṣe ní sẹ́bà ní bí àwọn àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ìrọ̀lọ́ máa fọ máa ń fún ẹ̀ láti ní ọ̀dọ́ ìdìbò ìlàsì àbẹ̀ àtúbẹ̀ gbogbo tó mú wa fún wọn tó wa láti rí o láti kú lọ́mọ fún wọn tó wa láti rí o ọba ti fi ọlọ́run ọba jẹ olùfàtí fàtí ọ̀sẹ̀ àgbà. wọ́n ti àwọn onígbàwà nínú wá sí bàbá wa kábíyèsí bàbá wa Abdul Fattah àkámá nítorí ọlọ́run yá mi ní pẹ́ẹ́rọ ọlọ́run bá a tó ti yẹ ọlọ́run ò ní gbé ìdí aburú. Ọlọ́run ní gbé ìdí aburú. Kò sí ní bọ́lá lọ́wọ́ yìí. Kò sí ní dókítà yìí. Yàrá fún imú kẹ̀yìn àtàlájà. Ìdá bẹ́ẹ̀ náà kà. Bàbá wa gbà. Bàbá kábíyèsí. Àyìnlé. Àìkúrò ọlọ́mọsá bá a dó ti yín bàbá wa. Ọlọ́mọ adó tẹ̀ yín náà. Ìdá bẹ́ẹ̀ náà kà. Ìdá bẹ́ẹ̀ náà kà. Ọlọ́dà kò mọ̀ gbọ́dá lọ́wọ́ yìí o. Ọlọ́mọ gbọ́dá lọ́wọ́ yìí. Wọ́n sì fi yín ráre. Wọ́n sì fi yín ráre. Wọ́n sì jẹ́ sí wa. Wọ́n sì jẹ́ sí wa o. Ọlọ́mọ jẹ́ sí wa. Ọlọ́mọ jẹ́ sí wa o. Ọlọ́mọ jẹ́ sí wa. Ọlọ́mọ jẹ́ sí wa o. Mo wá yẹ̀yẹ́ yín. Wọ́n wá yẹ̀yẹ́ yín. Ọlọ́dàbí. Ìdá bẹ́ẹ̀ náà kà. Bàbá Anájúmọ̀dé lè kúrọ́. Bàbá Anájúmọ̀dé lè kúrọ́. Kí wọ́n ti lọ́dọ̀ Ọlọ́run. Kí wọ́n ti lọ́dọ̀ Ọlọ́run. Bàbá àgbà bisimilahi kúlọ̀lọ̀. Bàbá Àlífà lónìí. Bàbá Àlífà lónìí. You can save it now. Bàbá wa ìdí ìdẹ̀kùndé. Bàbá wa ìdí ìdẹ̀kùndé lè kúrọ̀. So come to me, DJ. You could just drop am. DJ, please. I won't collect it. Bàbá wa Fadila Sheikh Suleiman. Bàbá wa Fadila Sheikh Suleiman. Wọ́n wọlé bá lẹ́nu. Wọ́n wọlé bá wa lẹ́nu ètò. Ọlọ́wọ́lá bàbá wa gbà. Ọlọ́wọ́lá bàbá wa gbà. Báwo. Ọlọ́wọ́ gbà. Bàbá kábíyèsí ló mú owó wá bàbá wá. Bàbá kábíyèsí ló mú owó wá wá lọ́wọ́ àdúrà. Ẹ̀dá wa a ti gbọ́dọ̀ ṣàdúrà. Tóra tẹ̀. Tọ́lọ́ pa wọn látọ̀dọ̀ lẹ́yìn. Ọlọ́run àṣìwà fẹ́. Ọlọ́run wà ní ọ̀kọ́mà. Ọlọ́run kọ́ọ̀sì àwọn olórí ìmúlò wọn. Tútọ̀ nínú owó tó ọ̀pá lọ́wọ́ wọn. Máa wọ ọlọ́run ẹlẹ́kọ̀ọ́.
bàbá ẹni kó tó ọgbọ́n ẹni kó tó ọgbọ́n. Ọwọ́ tó ní ọgbà lọ́wọ́ wọn. Tùtọ̀ hírì hàn. Ọlọ́run ní májẹ̀mú ni àdúrà tí wọ́n lọ sí fún wọn ní ọ̀pọ̀ owó yẹn mọ́. Wọ́n tó sọ ma yóò fọ̀ wọ́n mọ́. Wọ́n tó ṣe kí hìmì ha. Yóò fowó mọ́ yóò fọ̀ wọ́n mọ́. Ọba tí ń sọ̀rọ̀ yóò fowó mọ́. Torí àwọn èèyàn gbàgbọ́ yọ̀rọ̀. Mo ti ṣàlàyé fún wa púpọ̀ àmọ́ fẹ́ẹ́ dé tí mo di. Ẹjọ́ tí a gbọ́ àyà yìí kú tọ́ láti lò. Ọ̀rọ̀ sàkáàtì tìrìtì níjọba. Ìmọ̀ abẹ́ni tọ́lọ̀ ní wà lẹ́nu gbọ́dọ̀ àwọn olówó. Sàkáàtì onímọ̀ yọ òun ní ọ̀fọ̀ owó ọwọ́ wọn òun mọ́. Yóò sì fọ àwọn ní àmà àtàwọn àtowó. Tọ́lọ́ lọ mọ̀ owó yìí sí. Ọmọ abẹ́ni lè tọ́lọ̀ yìí pé owó ha mo lè ṣe bí ọ̀nà mo ní ha owó bẹ́ẹ̀ bá gbówó yọ kẹ́ẹ̀ sọ́rọ̀ mo ní wọ́n lọ kí ni ìfọ̀ yọ kẹ́ẹ̀ sọ́rọ̀ wọ́tọ̀ bí aṣọ 1,000 dájú ọmọ bá sọ ní 100,000 lọ. Ọwọ́ pé aṣọ òun ní kí ni 500,000 ọwọ́ afẹ́ pé gbogbo oníkadà ọwọ́ ní wà náà ìtàn náà ìṣòro náà ìyẹ̀fún náà ìlà ìlà wà iye tí wọ́n rà á ní sọ́ọ̀rọ̀ òun. Nígbà tó sọ báwọn sọ wọ́n mọ̀ ọ́nà bẹ́ẹ̀ wájú rẹ̀ ló ń rọ́ tó ń búra ìbúra tó ń búra ni ṣé ọlọ́run bẹ́ẹ̀ wájú rẹ̀ ló ń búra tó ń búra ni ọlọ́run lè sọ ní sọ fọlọ́run bẹ́ẹ̀ wájú rẹ̀ ó ti dẹ̀ fọlọ́run gbà náà yìí sọ apáta ẹni fọlọ́run mọ̀ fọlọ́run ní ọlọ́jọ́ ó ní sábà bára lórí ọ bẹ́ẹ̀ wá ní gbogbo tẹ̀wọ̀n yẹn sí láti fi léde owó. Kàfàrà ni ọmọ sẹ́ kódà lọ́fíìsì. Ṣé ọlọ́run pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ẹ má sọ fún mi pé mú mi nílé yẹn pé kọ́ sọ sẹ́ni Ànábì pé mò ń ní ọ́ lásìkò tó ti lọ́wọ́ onímú mi ní ọ́ àsìkò tó ń jáde lọ́wọ́ kó onímú mi ní ọ́ àsìkò tó ń ṣe sìkà lọ́wọ́ kó onímú mi ní ọ́ wọ́n ṣe sìkà lọ́wọ́ kó onímú Ànábì ní ọ́ ẹ má sọ pé kò sí máàní wọ́n ti gba ìmáàní yẹn kúrò nínú ọkàn rẹ̀ lásìkò yẹn. Bóyá tó o bá wá pàdé ẹ̀ wọ́n máa dá ìmáàní padà àsìkò tí wọ́n gba ìmáàní sọ ọkọ̀ ìṣọ́lọ̀ mi. Sọ́kọ̀ ìṣọ́lọ̀ mi lọ́kọ̀ tí wọ́n gba ìmáàní lára rẹ̀ náà ọkọ̀ ìṣọ́lọ̀ mi ọkẹ́ sí mi. Ọkẹ́ sí mi. Yíwà tó bá nílẹ̀ ẹ̀ wá nílẹ̀ ẹ̀ wá sí mi. Keeping it for necessary things. I don't even know how I can explain what you do with that socket. Adapter. Get adapter. Something like this. For this. Bring your life. تعرفون الكلمة أو wọ́n gbé kó níbi tó máa àwọn àjọ láti jẹ́ àdébíyà tó ayé àníbi mo ti yàrá ọ̀dà bàbá kábíyèsí tó bá ti kó àjọ àjọ ìgbà sí. wọ́n sọ ní àdéhìí. ẹ̀rọ kìlá bá ń ké fúrátù àlá fúrátù àlá bá ń ké fún bàbá wa onítorí òfin tó ní. Bàbá wa ní rọ̀bà ìdí láti ẹ̀rọ kìlá bá ń ké fúrátù àlá fún wa ẹ ti gbá ọlọ́mọdé wálé rẹ̀ ọlọ́mọdé wálé rẹ̀ Bismillahirrahmanirrahim. Sabbihisma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى
ونيسرك لليسرى فذكر إنما لذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه وصلى بل توصلون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى. àwọn ìmáàmù alátẹ̀lé odò. nínú àtẹ̀yìn. ṣé wà ní tíkí. nínú àtẹ̀yìn. gbogbo tí jẹ́ ní bàbá wa nẹ́bí mi dẹ́nu. gbogbo tí jẹ́ ní bàbá wa nẹ́bí mi dẹ́nu kúrò. nínú àtẹ̀yìn. يا رب يا الله يا عون يا رحمن يا الله. الجلال والإكرام اللهم اجعلنا من أوليائك الذين لا خوف عليهم ولا هم يحزنون. أنت خالق وأنت خالق وأنت على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أمرنا فنفعلك يا إلهي فتوي أمره وأمير الكمال برحمتي وعافيتي دواما ورزقي طيب على المعالي فكسروا لبنين وبالبنات وحكم الخير يا إنني جوندي الله أنا لا إله إلا الله وأنا محمد رسول الله الله صلاة الفاتحة أتكلم بالله من عزيزك وسلام الفاتحة أتكلم بمولانا شيخ الإسلام àwọn fi gbogbo lè kí bàbá Mawlana Sheikh Suleiman mufti diyar fi biladi Yorùbá. Bàbá àlékún ẹ̀mí gígùn, àlékún àlàáfíà, ọlọ́run jẹ́ kọ́ ní ìgbé bàbá. Àwọn olùwọ́n náà ti ń kọ́ yẹ gbogbo wọn tó lọ ń gé fídíò, ó dẹ̀ pẹ̀lú ọkọ̀lọ́. Ṣùgbọ́n wọn àfáyín náà ni wọ́n sọ pé kí ìyẹn ó kẹ́yìn fọ́lọ́run tó bá ń wá owó. Ọ̀rọ̀ ló ṣe gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gé. Ìgbà tí wàá gbélé yìí tó tún yẹn ṣe yìí, ó yẹ kó gélé yìí náà báyé o. Èyí òun náà ṣọba kó ṣàbòsí lórí ẹ̀ ni. Ọ̀tọ̀ ni ohun tá à ń wí, ọ̀tọ̀ ni ohun tó gé.